Aláròyé máa wí o. Àwọn ajínigbé pa ọdẹ tó ń ṣọ́lé, wọ́n jìyà onílé gbé lọ nílùú Ìṣẹ́yìn. Bí àwọn ajínigbé bá wọnú ilé tí wọ́n fi ọdẹ ṣọ́ tí wọ́n sì rí onílé ọ̀hún jí gbé, àfi kí èèyàn tí kò rówó gbọdẹ kún fún ìgbìyànjú àti àdúrà dáadáa pẹ̀lú bí àwọn jàǹdùkú agbébọn ṣe wọlé tọ̀ obìnrin kan lọ tí wọ́n sì jí gbé lẹ́yìn tí wọ́n yìnbọn pa ọdẹ tó ń ṣọ́ ilé náà. Nílùú Ìṣẹ́yìn nípínlẹ̀ Ọ̀yọ́ níṣẹ̀lẹ̀ yìí ti wáyé nígbà tí àwọn aláìláàánú èèyàn ọ̀hún yìnbọn pa ọdẹ tó ń ṣọ́ ilé tí wọ́n sì wọnú ilé lọ jí obìnrin onílé náà gbé lálẹ́ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 16 oṣù karùn-ún ọdún 2024 tá a wà yìí. Obìnrin tí wọ́n jí gbé yìí, abilékọ Sekinat, ló jẹ́ ìbátan fún amòfin àgbà Ahmed Raji tí í ṣe àgbà ọ̀jẹ̀ agbẹjọ́rò nílẹ̀ yìí. Ọ̀kadà làwọn òbílẹ̀jẹ́ ẹ̀dá ọ̀hún gùn lọ sílé obìnrin náà, ṣùgbọ́n ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ tí wọ́n ń pè ní Lexus ni wọ́n fi gbé e lọ síbi tí ẹnikẹ́ni kò tíì mọ̀ títí tá a fi parí àkójọ ìròyìn yìí. Gẹ́gẹ́ b'Aláròyé ṣe gbọ́, àwọn agbófinró ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ yìí, wọ́n sì ti palẹ̀ òkú ọdẹ tí wọ́n yìnbọn pa ọ̀hún mọ́. Àwọn agbófinró ní àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ yìí láti gba obìnrin náà sílẹ̀ láàyè lọ́wọ́ àwọn ajínigbé náà. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.